أسرة المحبوب دورا عشتم بالخير دهرا أنتم لله قوم ورجال لبر زخرا ما لكم غير المرام في ارتفاع الدين نشرا سعيكم نحو المعالي طمح الإنجاز يا نجل مالك ربنا سيد سعادة والدم بالمولى يا نجل مالك ربنا سيد سعادة ولله حياة شيخ بالأمن والخير والسلام والدم بالمولى يا نجل مالك ربنا سيد سعادة فافسه يا ربي من شرور وكرمه بشرف في الرسالة والدم بالمولى يا نجل مالك ربنا سيد سعادة وصلي يا ربنا وسلم على حبيبك ذي الشفاعة والدم بالمولى يا نجل مالك ربنا سيد سعادة الصيام عبادة فمن فيها فبأنت آمين والدك بالمولى يا نجل مالك ربنا سيد سعادة. الحمد لله رب العالمين. 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 حمدا موافيا لنعمه ومكافيا لمزيده. فمنك يا عادي طلبت هداية فهب لي رشادا منك من غير عرماني. jẹ́mọ́ ìjẹ́ ká dá ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillahi rabbil alamin. gbogbo ọpẹ́ tí Ọlọ́run ọba ní. alhamdulillahi rabbil alamin. ọpẹ́ ibi tí a ti bẹ̀rẹ̀, ọpẹ́ ibi tí Ọlọ́run ọba ní ká bá dé. ìran bíi mẹ́ta bíi mẹ́rin ló ń dà níyàn àwọn fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadanu síwájú Ọlọ́run. ìran àkọ́kọ́ ni àwọn tí wọ́n ń gbèrò wípé kí Ramadanu ó bá wọn láyé tí Ọlọ́run ọba ò jẹ́ kán bá wa bẹ̀rẹ̀. ìran ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn tí wọ́n bá wa bẹ̀rẹ̀ Ramadan tí Ọlọ́run ọba ò jẹ́ kí wọ́n dé ìdajì rẹ̀. àwa ń bẹ nínú ìran ẹlẹ́ẹ̀kẹta tí Ọlọ́run ọba jẹ́ kí a wà nínú àwọn tí wọ́n gbà á dé orí mẹ́wàá ti ìgbẹ̀yìn tí ń jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹta. Ọlọ́run ọba òun náà ni à ń bẹ̀ níwọ̀nba bí tí ó kù dẹ̀dẹ̀ sí yìí kí ó má ṣàjẹ́ ká wà nínú àwọn tí wọ́n á rí òpin rẹ̀. àmín. ó má ṣàìfiwá sínú àwọn tí àìmọye Ramadan ó ṣojú wọn láyé. àmín. àkí Ọlọ́run gbogbo ọlá gbogbo ọlá gbogbo ẹ̀yìn kó máa jẹ́ ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àtọrọ àlékún ìyọ́nú Ọlọ́run fún gbogbo àwọn ará ilé Ànábì àti gbogbo àwọn sàhábà rẹ̀
àti gbogbo àwọn ìyàwó rẹ̀ آمين títí bẹ́ẹ̀ dé orí gbogbo àwa àlè ó mà nábì lápapọ̀. sallallahu alaihi wasallam. اللهم آمين àwa tọrọ àlékún ìyọ́nú ọlọ́run fún gbogbo àwọn àlàrí ọlọ́run láti ibi tí ó ti bẹ̀rẹ̀ títí débi tó dé nínú ìmọ̀ ọlọ́run. a tọrọ àdáyanrí rẹ̀ fún mùmídò wa mọ́nkízò wa mọ́ríṣídò wa fàzálíkà mọ̀láná mọ̀láyà fadilatihi wa samimatihi wa fakhamatihi الشيخ محمد رابع أدام الله دولته بعز وكرم مقرونة بطول العمر والسلامة ونحن جميعا èyí tí ó jẹ́ òróró nìyẹn الله أكبر tí a gbọ́dọ̀ jẹ́ kí ó dà papọ̀ mọ́ ẹran. أعانكم الله a kí gbogbo jàmáà mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. irú yìí tí a ń ṣe ní òru ìní yìí òun ni wọ́n ń pè ní kéèyàn fi òkò kan pẹyẹ méjì bí ọlọ́run bá bá ṣe ní kéèyàn lè fi pẹyẹ tó ju méjì lọ à ń bẹ nínú òru Laylatul Qadr ní yìí tí ń túmọ̀ sí pé tá a bá ní Laylatul Qadr ni à ń ṣe òun náà ni à ń ṣe irú rẹ̀ ní irú bánà tí ń bẹ lẹ́yìn wa yìí bí nǹkan bíi méjì àbí mẹ́ta ló kó sínú àmọ́ láàrin ìṣẹ́jú díẹ̀ á wọ inú tọ́pìkì tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ní tí ó máa jẹ́ wáàsí ti òní gẹ́gẹ́ bí request àbí demand àwọn èèyàn tí wọ́n ní ká sọ̀rọ̀ lórí rẹ̀ òun náà ní ìrìn àjò ẹ̀dá àwọn ìjọ kan tí wọ́n ń pè ní Aníyèkáyé Islamic Foundation. àwọn ni wọ́n request fún tọ́pìkì yìí wípé ká yànnàná rẹ̀ níwọ̀nba bí agbára wa ṣe tó níwọ̀nba bí àgbọ́yé wa ṣe tó níwọ̀nba bí mímọ̀ wa ṣe tó wa ma utitum minal ilmi illa qalilan gbogbo ẹ̀dá tó bá ti ríra rẹ̀ pé òun mọ̀ ìjọ náà ni ò ti mọ̀ mọ́ gbogbo téèyàn bá ní òun mọ̀ láyé ó gbọ́dọ̀ máa ríra rẹ̀ sí wípé òun ò tó nǹkan kan nínú àwọn tí wọ́n mọ̀ lórílẹ̀ ayé. ihun tí wọ́n ní ká mẹ́nu lé yìí ihun tó ṣe pé àwọn àgbàlagbà nínú ẹ̀sìn àwọn bàbá tí Ọlọ́run ọba fi mímọ̀ jíǹkí ló yẹ kí wọ́n máa gbẹ́rù rẹ̀ síwájú wọn àmọ́ níwọ̀nba ibi tí Ọlọ́run bá ní káwa náà ó lè wíwó tó wóró wa lórí rẹ̀ dé wọ́n á bá wa fi ìfẹ́ gbà á bẹ́ẹ̀ ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سأل قريش النبي عن ثلاثة أشياء. irú eléyìí tí wọ́n béèrè yìí pé ká mẹ́nulé ká yànnàná rẹ̀ yìí àwọn Kùrẹ́ṣì wọ́n béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ní ẹni tí ó jẹ́ oúnṣẹ́ ńlá tí Ọlọ́run bá fi gbogbo iṣẹ́ rán wọ́n béèrè lọ́wọ́ ànábì pípé kó yànnàná irú ọ̀rọ̀ yìí ihun tí wọ́n béèrè lọ́wọ́ ànábì yìí pẹ̀lú àmọ̀ sí àwọn tí wọ́n kù lórílẹ̀ nígbà náà tí wọ́n jẹ́ àgbà Yẹ̀húdí ni òun ló wá fún wọn ní ìró nípa ihun tí à ń sọ̀rọ̀ lé lórí yìí ipe ẹ lè béèrè lọ́wọ́ rẹ̀ tó bá ní òjíṣẹ́ Ọlọ́run bá lòun lóòótọ́. فإن أجاب عن كلها. tí Muhammadu tó pera rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run wọn bá yìí bó bá dáhùn gbogbo mẹ́tẹ̀ẹ̀ta pátápátá á jẹ́ pé kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run. أو لم يجب عن شيء منها فليس بنبي. bẹ́ẹ̀ bá sì béèrè lọ́wọ́ rẹ̀ bí ó bá sì dáhùn kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta á jẹ́ pé kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run. mo fẹ́ ká fara wa lẹ̀ gbọ́ àárín yìí wọ́n ní bó bá dáhùn gbogbo ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ó já sí pé kì í ṣe ànábì Ọlọ́run. bó bá sì kọ̀ bí ó bá dáhùn kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta á jẹ́ pé kì í ṣe ànábì Ọlọ́run. فإن أجاب عن اثنين. àwọn bó bá já sí pé ó bá dáhùn méjì
tó fi ẹyọ kan lẹ̀ tí ò dáhùn فهو النبي. ajẹ́pà nàbí ọlọ́run ní sallallahu alayhi wa sallam. سألوه عن فتية فقدوا في الزمان الأول. nínú nǹkan mẹ́ta tí wọ́n béèrè lọ́wọ́ ànábì ńjọ́ náà wọ́n ní àkọ́kọ́ nǹkan tí àwọn ó béèrè lọ́wọ́ ànábì ní pé àwọn ọ̀dọ́mọkùnrin kéékèèké kan ń bẹ tí wọ́n sọnù lórílẹ̀ tí àwọn èèyàn ò mọ̀ bí wọ́n kú ni bí wọ́n nù ni ìwà ànábì fún wa ní ìró nípa wọn. àwọn eléyìí àwọn ni àwọn tí a ń pè ní ashabul kahfi. ونزل الله أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. ọlọ́run wa ní kànábì ó dá wọn lóhùn sallallahu alayhi wa sallam. ní déédé nǹkan tí ó kéré jù tí ó pọ̀ jù nípa wípé bọ́n bá bíyàn ní nǹkan gbà mí bó bá lè dáhùn ju ìhun tí ó ju làákàyè ni tí ń béèrè ọ̀rọ̀ lọ ìyẹn náà tún lè dá wàhálà lẹ̀. ọlọ́run bá wa sọ àyà kalẹ̀ ọlọ́run wa ní afasaidi amọ̀ àṣìbùtò ń am hasibtum àna àṣì àbàlẹ̀ أن káfí. أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. ó jẹ́ ká tún àwùjọ ṣe. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. amọ̀ àṣìbùtò ń حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. á gé ọ̀rọ̀ yìí ní kéékèèké nípa pé gbogbo àwọn àyà yìí ihun tó dì sínú pọ̀. ọlọ́run wa ní amọ̀ àṣìbùtà أم حسبت àbí wọ́n ń lérò àbí ọ̀ ń rò أن أصحاب الكهف àbí ẹ̀ ń lérò yìí pé ọ̀rọ̀ àwọn àṣàbùlẹ̀ káfí والرقيم tí ọlọ́run ọba mú ẹ̀mí wọn lọ tí wọ́n wà láàyè ibi tí wọ́n wà kò sí ohun tá a lè fi júwe rẹ̀ tayọ gẹ́gẹ́ bí ìgbà tí ẹ̀dá wà ní kómà. الله أكبر. amú أم àṣìbùtà حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا. ọlọ́run ní abẹ́rẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn àṣàbùlẹ̀ káfí yìí ni àkọ́kọ́ nǹkan yanu ihun tí yóò yanu tẹ́nìkan ò ríru rẹ̀ ríta kọ́kọ́ ṣe ni ó mì ní pé ọ̀rọ̀ Ùsẹ́rù ti ṣáájú Ùsẹ́rù ni ó jáde kúrò nílé rẹ̀ wọ́n nígbà tí Ùsẹ́rù jáde lọ nínú Suratul Baqara àníyà lọ́bẹ̀ torí àsìkò سبحانكم الله. Ùsẹ́rù jáde lọ àmọ́ nígbà tí Ùsẹ́rù jáde lọ ìtìláfù ń bẹ lórí rẹ̀ ìyàpẹ̀nu wà lórí ẹ̀. wọ́n ní Ùsẹ́rù wọ́n ní ọmọ ọdún rẹ̀ ọjọ́ orí rẹ̀ ń bẹ níbi 40 sí 50 nígbà náà wọ́n ní àmọ́ Ùsẹ́rù ní ọmọ kan tí ó bí tí ń bẹ níbi ọmọ ọdún mẹ́sàn-án àwọn kan ní ọmọ ọdún méje wọ́n ní ọmọ ọdún mọ́kànlá àmọ́ kò jù bẹ́ẹ̀ lọ. Allahu Akbar. Ùsẹ́rù jáde kó ń lé nígbà Ùsẹ́rù jáde kó ń lé kí ló ṣẹlẹ̀ Ọlọ́run ọba gbẹ̀mí rẹ̀ الله أكبر. nígbà Ọlọ́run ọba gbẹ̀mí rẹ̀ fún odindi 100 ọdún الله. tẹ́nìkan kò rí Ùsẹ́rù mọ́ Ọlọ́run ọba wa dá ẹ̀mí padà sí i lára lẹ́yìn 100 ọdún nígbà Ọlọ́run ọba wa dá ẹ̀mí Ùsẹ́rù padà kí ló wá ṣẹlẹ̀ Ọlọ́run ọba wa ní kámúlà bísítà ààyè ibi tó wà yìí ó ti tó gbàwo tó o ti lò níbí yìí يوما Ùsẹ́rù ní kò tí ì ju ọjọ́ kan lọ tí mo lò Ọlọ́run ní بل لبثت 100 kò عام. yí ọ ní làbísítà mẹ́hàkà ámì ó ti lọ 100 ọdún ó ti 100 years. Ọlọ́run ní tí ò bá wá yé ẹ فانظر إلى طعامك وشرابك لم يتزنه. Ọlọ́run ní bí ò bá yé ọ bó bá fẹ́ dàrú mọ́ ọ lójú oúnjẹ rẹ tó gbé dání wípé ọ máa jẹ tébi bá ń pa ọ́ lọ́nà òun dà wòye sí oúnjẹ rẹ الله أكبر. wàrà tó gbé dání tọ́ ní ọ máa mu wàrà òun dà wòye sí nígbà tí ó wo oúnjẹ nígbà tí ó wo wàrà lẹ́yìn 100 ọdún
wàrà rẹ̀ ò kú bó ṣe yẹ kó ṣe wà wàrà ọ̀hún ó wà ní gbígbóná fẹlifẹli tí nǹkan kan ò ṣe Usairu sì ti kú tó ti jẹrà Ọlọ́run bá tó dá padà Allahu akbar. Ọlọ́run bá wá gbé Usairu dìde ní dédé ọjọ́ orí tó wà tó fi kú òǹlé nígbà tí Usairu wá padà sí ọ̀dọ̀ àwọn aráalé rẹ̀ ọmọ rẹ̀ tó fi lẹ̀ níbi ọmọ ọdún 7 sí 9 òun ló wá jẹ́ni tó dàgbà jù nígbà náà ti di baálẹ̀ nínú ìlú ó ti di arúgbó kùjẹ́kùjẹ́ Usairu wá yọ̀ǹgì ọmọ rẹ̀ wá wà lárúgbó.